gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá mi jẹ́ kí mẹ́sẹ̀gì yóò rìn dọ́dọ̀ awo koko àti obìnrin yẹn àti wòlíì àtàwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀dọ́ bíi tèmi. táìmù tá a wà yìí iṣẹ́ wòlíì ò dáa, iṣẹ́ ẹ̀mí ò dáa, àfi tá a bá fẹ́ kó bá ara wa. ìyẹn ò lè kó bá mi lọ́la, but èyí tó lè kó bá mi lọ́la I suspend it. kò síṣẹ́ tí a ń ṣe láyé yìí, you have time of mature and immature. ẹni tó bá ti la bẹ́ẹ̀ kọ́ kọjá kò ní lè ní ìmọ̀ ìrírí. ẹnikẹ́ni tó bá fi ẹ̀bù àti àánú dìde nínú iṣẹ́ Olúwa, iṣu tí bàbá Èsíkáyà nìyẹn yóò ní. ohun mẹ́ta tó bá ti lọ láyé ìránṣẹ́ Ọlọ́run, ó ní irú ẹ̀gàn ni yóò máa kan ọmọ Ọlọ́run yẹn. tó ó ń rúgbó bọ̀ lórí ọ̀rọ̀ Rotimi Daniel tó sọ nípa Prophet Hezekiah lórí ètò ẹ̀ tó ṣe. tóbìnrin kan ti sọ̀rọ̀ tó sọ pé Prophet Hezekiah ó ní kò ń bọ́ra òun sí òòhò nígbà tí òun ń tọ̀ ọ́ lé. ọmọbìnrin ọ̀hún wá sọ́dọ̀ Prophet Hezekiah wípé òun ń tọ̀ ọ́ lé o, ṣùgbọ́n Prophet Hezekiah nígbà wọn táwọn máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún un ó náà ní kò ń bọ́ra sí òòhò. yẹn ni pé Prophet Hezekiah rí òòhò ẹ̀. ọmọbìnrin yìí tá à ń sọ yìí ó ti lọ́kọ, ó sì yàn án re, ọlọ́kọ gidi, ó sì bímọ. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá sọ pé ilé ọkọ òun ti dàrú. ó wá rò pé kí ló lè fa ni pé nígbà tóun tọ̀ ọ́ lé òun mọ̀ tiẹ̀ lọ bá prophet kan nígbà yẹn, ìyẹn Prophet Hezekiah. ó wá ní iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe fóun nígbà náà ní 1998. ó wá sọ pé iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe fóun nígbà yẹn òun ló fà á tọ́nà òun fi ń dàrú. àpé Prophet Hezekiah ló lu ọmọbìnrin ọ̀hún láti bí ọdún mélòó kan sẹ́yìn. gbogbo ẹni tó ń gbọ́ mi lákòókò yìí ẹ jẹ́ á jọ gbọ́rọ̀ ọ̀hún bó ṣe jẹ́, torí pé Prophet Nasir ti jáde, wọ́n ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbà wòlíì. ní ti obìnrin yẹn níbi tó ti bẹ̀rẹ̀, mo fẹ́ kí wọ́n jẹ́ kí obìnrin yẹn rí mẹ́sẹ̀gì àtàwọn kókó. mi ò support wòlíì Hezekiah. tí wọ́n bá ní kí wọ́n lẹ bẹ́ orí Nasir wá ní ṣeéṣe, bàbá mi Hezekiah pẹ̀lú wàhálà lórí òtítọ́ tí mo bá iṣẹ́ èsì sọ àti àsọtẹ́lẹ̀, òun ni ó kọ́kọ́ sáyìn pé mo sáyìn. so mi ò gbé lẹ́yìn, mo kà sọ ìrírí mi àtọjú tí mo fi rí gbogbo tí ẹ bí nílé rẹ̀ ọmọ Ọlọ́run. ní àkọ́kọ́ ọmọbìnrin yẹn jẹ́ ọmọ wòlíì tó padà wá di ọ̀tá wòlíì, that is number one. ní èkejì, ọmọbìnrin yẹn gbogbo tó ń sọ olótìtọ́ kì í hide ara rẹ̀, ó bojú ẹ̀ nínú àwòrán táwọn èèyàn sẹ́ǹdì sí mi. ẹni tí ọ̀ràn dé bá tó kọ́va ojú ẹ̀ ká má ba rójú ẹ̀ tó ń sọ̀rọ̀. torí tí a bá ti ń ṣe nǹkan, ẹ jẹ́ ká wò pé àwa tí a mọ àwa kan wà tí a jù yín nínú ọ̀rọ̀, àwa kan wà tí a jọ jẹ́ ẹgbẹ́, àwọn kan wà tí a jù lọ. ó bojú ẹ̀, ìṣẹ̀lẹ̀ burúkú dé bá ó fẹ́ sọ fún ayé, ó wá bojú ẹ̀. that is another my point. my third point, ọmọbìnrin yẹn ó fẹ́ make reference, ó fẹ́ sọ̀rọ̀. ọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́ sọ ó ní 89, Awokoko ló wá correct ẹ̀ pé 89 àbí 98. before you come out to media kó o tún sọ kankan, ó yẹ kó o ti wà ready. ìbẹ̀rẹ̀ ọmọbìnrin yẹn number 1 ó bojú ẹ̀, number 2 ó jẹ́ ọmọ wòlíì àná tó padà di ọ̀tá wòlíì lónìí, number 3 ọ̀rọ̀ tó sọ ní egéṣẹ́ omi ò tako ní foundation àkọ́kọ́ ẹ̀ ó miss ẹ̀, ó ní 88. ẹni tó fẹ́ bá gbé ọ̀rọ̀ sáfẹ́fẹ́ wá correct ẹ̀ pé kì í ṣe 88 pé 98 ni. number 3 point mi sí ẹni tó fẹ́ fi relate pé o fẹ́ sọ nǹkan fún ayé kò mí ní kó ba ìgbéyàwó ẹlòmíì jẹ́ ọ̀ kó ba ayé ẹlòmíì jẹ́. number 4 obìnrin yẹn láti make reference wípé Títí Àrẹ̀mú ṣẹ̀ṣẹ̀ kà ní ìgbà náà pé o fẹ́ sọ̀rọ̀ fún ayé kò mí ní kó ba ayé èèyàn jẹ́. Títí tí Àrẹ̀mú bá kà ní ìgbà náà tó bá ti yí padà sí Ọlọ́run, ìyẹn ò kì í ṣe business tó wà láàrin ìwà àti Hezekiah. That is not your business.
and ìgbésẹ̀ tí o gbé nípa títí Àrẹ̀mú yẹn 1 ó ti tún ba ìgbéyàwó kan jẹ́ 2 ó ti tún ba láìfọ ẹnìkan jẹ́ pé oh God àkókò tá a wà yìí ó mà léwu o nítorí pé títí Àrẹ̀mú yẹn jẹ́ olórin àgbáyé Maria Magdalene náà kà gbogbo àwọn tó bá pè é tán bá gbọ́ tó sọ ó ti ba ayé ìgbéyàwó kan jẹ́ láàrin àtọkọ ẹ̀ ó ti ba ìdílé kan jẹ́ ó ti tún ba ayé ẹnìkan jẹ́ nǹkan yẹn náà tí wà tẹ̀síkáyà bá ṣẹ́tù ayé ẹni tó bàjẹ́ yẹn náà tún lè padà dìde ogun sí ọ o torí kò sí ẹni tó wà láyé tí ò ní pass èèyàn mẹ́ta ló máa ń yàgbẹ́ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ní gbogbo ayé máa ń rò pé ó yàgbẹ́ èkíní ẹni tó yàgbẹ́ tí ò nùdí èkejì ẹni tó yàgbẹ́ sára ẹ̀kẹta ẹni tó yàgbẹ́ tó nùdí ṣùgbọ́n ẹni tó yàgbẹ́ sára ní gbogbo èèyàn máa ń rò pé ó yàgbẹ́ but àwa mẹ́ta là ń yàgbẹ́ o nítorí pé o fẹ́ kọ́mọ̀ láti sọ ìṣòro rẹ àti ìlàkọjá rẹ o kọ́kọ́ gbé igi lé ayé ẹnìkan o dẹ̀ bá ayé ẹnìyẹn jẹ́ God ẹjẹ́ àwọn ohun tá a bá ń ṣe ní ìṣèká tó wù ọ̀la èyí tó ṣe yẹn lè má jà lórí ìwọ gangan ó lè jà lórí àwọn ọmọ ẹ come and express your view does not mean kó kọ́kọ́ wú ayé ẹnìkan ní wíwó that is not me dẹ́bi fún yín o I'm serious of my concern that is ìyẹn number 4 point number 5 my point ní wípé ìṣòro pé o tọ̀ ọ́ lé ló lọ mú bá bàbá Èsíkáyà tó fi di ọmọ wòlíì nígbà náà ìgbà tó wá di ọmọ wòlíì nígbà náà ìwọ àwọn obìnrin kọ́kọ́ kóra wọn jọ síbì kan tí wọ́n náà pẹ̀lú wọn tí wọ́n gbàdúrà ní ìhòhò nínú ọ̀rọ̀ rẹ o sọ pé Èsíkáyà wà láàrin wọn that is number 1 number 2 ìgbà tí Èsíkáyà mú ọ lọ sí ilé gẹ́gẹ́ bí ọmọ wòlíì tó mú ọ lọlé ìyàrá tó mú ẹ lọ tó pa iná Èsíkáyà rí òwe ó pa iná nínú òkùnkùn yẹn nínú òkùnkùn yẹn gẹ́gẹ́ bí tẹ́ sọ pé wọ́n ń lò yín táwọn èèyàn sọ pé wọ́n ń lò yín nínú òkùnkùn yẹn Èsíkáyà ò tẹ nǹkan ọkùnrin sí ọ lára kò bá o sọ pé ó bá ọ sùn 2 Èsíkáyà ò já irun abẹ́ 3 kò mú kankan nínú àgọ́ ara gẹ́gẹ́ bí tẹ́ sọ immature àìlẹ́kọ̀ọ́ wòlíì Èsíkáyà ló jẹ́ kó ṣiṣẹ́ wòlíì burúkú fẹ́ fún wọn ẹ̀kọ́ ni ò tó gbà yẹn torí o dẹ̀ sọ pé nǹkan bíi 28 years ago ìtò ṣẹlẹ̀ sí Èsíkáyà lè ṣẹlẹ̀ sí gbogbo wa tá a bá mature tá a bá la bẹ́ẹ̀ kọ́ kọjá ó sọ pé ó mú kankan lára ẹ̀ lẹ́yìn ìgbà tí Èsíkáyà náà number 6 point lẹ́yìn ìgbà tí Èsíkáyà ṣe nǹkan yẹn sí ọ ìwọ tí wọ́n ń lò lẹ́yìn yẹn ló padà ní ọkọ tí ọkọ ẹ̀ dẹ̀ wá òkè tó lówó gẹ́gẹ́ bí tó sọ lẹ́yìn ìwọ tí wọ́n lò lẹ́yìn yẹn ló padà wá ní ọmọ mẹ́ta ẹni tí wọ́n bá lò kò lè lórí kò lè nítumọ̀ láyé rádaràda ni yóò máa ṣe àbí kó ti kú àbí kó máa gbẹ àbí nǹkan míì àbí kó máa bí àbíkú bọ́tí lẹ́yìn ọdún díẹ̀ tí wà Èsíkáyà pàdé gẹ́gẹ́ bí ọmọ wòlíì lẹ́yìn yẹn ni obìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ wá ní ọkọ tó wà òkè lẹ́yìn ìgbà tó ní ọkọ tó wà òkè tán ó wá bí ọmọ mẹ́ta lẹ́yìn ọmọ mẹ́ta yẹn lẹ́yìn ọmọ mẹ́ta tó bí ìgbéyàwó dàrú ẹni tí wọ́n bá lò kò lè achieve life mọ́. ṣùgbọ́n Rótìmí Daniel tí gbogbo èèyàn mọ̀ sí Awíkoko lójú ọlọ́rọ̀ ó lòun máa tanná wádìí ọ̀rọ̀ náà pé ṣé lóòótọ́ òun náà ni Prophet Èsíkáyà lo arábìnrin yìí òun náà ni ìwádìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé níkànnì mo máa ń sọ fún wa pé bó bá sì ń lo àwa ò ní jẹ́ kétí yín ó di sí o nítorí èyí ẹ ṣí àyẹ jẹ́ kó délé kó dóko ǹjẹ́ lóòótọ́ wa ni Prophet Èsíkáyà lo ọmọbìnrin yìí bí ǹjẹ́ nígbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ fún un ǹjẹ́ wọ́n mú nǹkan lára ẹ̀ bí ǹjẹ́ nígbà tí Prophet Èsíkáyà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọmọbìnrin yìí ǹjẹ́ wọ́n bá jọ lájọṣepọ̀ bí ibo gan ni wọ́n ti ṣiṣẹ́ ìránṣẹ́ fọ́mọ yìí ẹjẹ́ àjọ gbọ́rọ̀ ọ̀hún bó ṣe ń lọ níbo láyé ń lọ níbo láyé ń rè yìí ṣé ká ṣiṣẹ́ ìránṣẹ́ ojú àléwu bí ká ṣiṣẹ́ wòlíì fún yàn ǹjẹ́ wúwa wà ń bẹ̀ bí ẹ̀ńtà ṣiṣẹ́ wòlíì fún ǹjẹ́ wúwa wà ń bẹ̀ bí ẹjẹ́ gbọ́rọ̀ ọ̀hún bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ torí pé èyí tó bá gbàrọ̀ dandan ló yẹ kó gbábọ̀ gbogbo ẹ̀yin tí ẹ sì jẹ́ olólùfẹ́ wa níkànnì yìí a gbọ́dọ̀ jẹ́ kétí yín ó di sí o torí ẹ̀ mo fi wò pé àfi ká wádìí ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́.
ignorantly iṣẹ́ wòlíì ignorantly immature ọ̀pọ̀lọpọ̀ wa tá a ṣe ní ìsín yóò di wàhálà fún wa o ayé méjì aláwa ní ìsín o. I'm not supporting Hezekiah èmi àti ẹ̀ lóòótọ́ nínú ìjọsìn èsì bàbá ló jẹ́ sí mi but nípa yíyà kúrò tí ìjọ àpọ́sù tí kì í ṣe yíyà kúrò nínú òfin àti ìlànà Ọlọ́run àti bá ṣe ń ṣèjọ ní ìzù tí mo ní pẹ̀lú àwọn bàbá wa kódà láìpẹ́ mo sì máa jáde pẹ̀lú wọn Olúwa kọ́ ló rán mi o màá ká sọ àwọn ìrírí tí mo ní. That is all. Ẹ wo gbogbo tó ṣe yìí ẹni tó ẹ wo nǹkan tí Ọdẹ́dọ̀yìn ṣe wọ́nàwọ̀nà báyìí Ọdẹ́dọ̀yìn Ọláwùmí tó ṣe ẹ wo tó ṣe wọ́nàwọ̀nà ẹ tẹ́ bá rí ẹni pé kò kẹ́kọ̀ọ́ kò lábẹ́ ẹ̀kọ́ kọjá bí ìṣòro àwọn ọ̀dọ́ ní ìsinmi yẹn. Ẹ̀yin tí ẹ̀ ń gbé mẹ́sẹ̀gì yẹn káàkiri ẹ lọ gbàdúrà kí ẹ analyse tí mo sọ yìí kí ẹ wá wo ìgbé ayé obìnrin yẹn nítorí pé èmi náà ẹgbẹ́ eléyìí mo ti pàdé obìnrin kan rí tèmi àti ẹjọ́ gbé some years tá a dẹ̀ bímọ fúnra obìnrin tí mo kọ́kọ́ bá pàdé kí n tó bá pàdé mo ti bẹ̀rẹ̀ sí ọwọ́ mi ti ń jí ìgbà tí mo bá pàdé gbogbo ìrìnàjò tí mo bá rìn ní àjálù búburú gbogbo ẹni bá ṣoore fún wa ìsádà kó lásìdẹ̀ǹt kó gé lápá kò dẹ̀ ní ṣe nígbà tó yá mo sá obìnrin yẹn lẹ́ẹ̀ni a ṣègbéyàwó bọ̀tẹ̀ àti bímọ fúnra ti ṣe gbogbo mo láti sá kò tiẹ̀ má bí mo wà mo sá lọ after ọdún mẹ́ta tí a dẹ̀ tó pé kó wá bá mi kò wá mo after ọdún mẹ́ta mo dẹ̀ marry fún ìyàwó tí àjọ ń gbé di àárọ̀ yìí ó sì wà nínú igbó ibi tó wà kí orí obìnrin báyìí kó wá lọ sọ lọ́jọ́ ọ̀la pé wòlíì ló ṣe sẹ́ẹ̀kan fún un kankan ló jẹ́ tí mo pàdé nínú ayé ẹ̀ ni mo fi sá mi ì mú pátá jáde mbẹ́ ìgbé ayé mi ni mò ń tú àṣírí ẹ̀ fún yín mi ò jà fún Hezekiah mi ò bá ní kankan ṣùgbọ́n lórí àwọn ọ̀rọ̀ ìgbékalẹ̀ obìnrin yẹn kankan rọ̀ǹgì tó pọ̀ láàárín òun àti Hezekiah Ọlọ́run tó ṣókùnkùn sí wa kò ṣókùnkùn sí Ọlọ́run ìyẹn nípa ti obìnrin yẹn eléyìí nípa ti awokoko mo fẹ́ sọ yìí mo fẹ́ jẹ́ kí awokoko gbọ́n tí mo fẹ́ sọ ẹ bá mi tàgì ẹ̀. Number one fún ti awokoko ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run ló fi iṣẹ́ tó ń ṣe yìí rán ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ orí ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ ènìyàn ló fi rán yín ẹ̀ẹ̀kan mẹ́ta tó lè fi iṣẹ́ rán wa nìyẹn ṣùgbọ́n àdá Ọlọ́run ni àdá orí ni àdá ènìyàn ló fi rán yín mo bá fẹ́ kẹ́ ẹ tẹ́tí ẹ̀mí sí iṣẹ́ tó bá gbé jáde sórí mídíà kí o dẹ̀ gbàdúrà sí kọ́lọ́run ó darí yín ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé kí o tún wá gbé iṣẹ́ yìí sórí afẹ́fẹ́ ìgbà tí o ń pe wòlíì Hezekiah tó ń pe gbogbo èèyàn ẹni tó yẹ kó kọ́kọ́ pè ní ọkọ obìnrin yẹn pé kí ló ṣẹlẹ̀ láàárín ìwà àtìyàwó ẹ tó ẹ fi pínyà kí ló ṣẹlẹ̀ tó fi fìyàwó ẹ sílẹ̀ ní ìṣíbà tí a bá wá wádìí ọkọ yẹn tó jẹ́ pé àwọn àṣìṣe tí ìyàwó yẹn ṣe àbí àwọn ìwà tó hù sí ọkọ yẹn lọ́kọ yẹn fi fìyàwó lẹ̀ àbí àwọn ìgbé ayé obìnrin yẹn lé ọkọ yẹn fi fìyàwó lẹ̀ kí lẹ rò pé station yẹn yóò jẹ́ that is obìnrin yẹn ti fi tiẹ̀ kó bá station yẹn ẹni àkọ́kọ́ tó yẹ kó kọ́kọ́ pè ní ìgbà tó gbọ́rọ̀ yẹn ní ọkọ obìnrin yẹn ló yẹ kó kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ nítorí gbogbo tó gbé jáde ó sọ nípa ọkọ obìnrin yẹn obìnrin náà kò sọ kankan tó wà láàárín òun àti ọkọ obìnrin yẹn ọkọ òun ọkọ ẹ̀ ló ní the number one say àbàbá báwo ni ìyàwó yín kankan ẹ jẹ́ ká lọ béè lọ́wọ́ ọkọ ẹ̀ kí ni ìgbé ayé obìnrin yẹn tọkọ ẹ̀ fi fílẹ̀ obìnrin tó daṣọ borí tó ṣe gbogbo yìí kí ni mi ò bú o mi ò dẹ̀ gé ìṣẹ́ni kankan ṣùgbọ́n bíbélì wí pé ẹ wá dùn gbogbo dájú and finally awokoko àti màmá àti gbogbo àgbáyé tí ẹ gbọ́ mi àwọn kan máa dìde dé ìkórìtà tó jẹ́ pé kò sí tó lè sọ sí wọn láyé tó lè já wọn bọ́ mọ́ nǹkan méjì pé ló lè já wọn bọ́ ìbínú Ọlọ́run èkejì ikú Ọlọ́run nìkan tuntun ló lè ta méjì wọn 2 ikú ló lè já wọn bọ́ kò sí tó lè sọ láyé àákà pariwo kò wá fẹ́ẹ̀ ti dìde wọn mọ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ bí gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ò yí padà Rótìmí Daniel Ọ̀sìnyìn náà ni Awíkòkò lójú ọlọ́rọ̀ tí bàbá ńlá kú ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi mi ṣe tó bá ṣàtijọ́ sọ̀rọ̀ la gbé dání. lọ́pọ̀ ìgbà ló ṣe wípé àwọn kọ̀ọ̀kan ti jáde tí wọ́n sọ àwọn nǹkan kan nípa àwọn tí ó jẹ́ ọlọ́run yín káàkiri ní Nàìjíríà. nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára social media ọ̀pọ̀ nínú yín sọ wípé irú ọ̀rọ̀ báyìí kí ló fà á tí ẹ ṣe lọ bá ẹni kẹ́ ẹ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún wọn tọ̀ wọ́n ní ẹjọ́ léèyàn máa ń kọ́ kì í kọjá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi jẹ́ kí ló fa atótónu yìí ni wípé
mo ti ṣèwádìí káàkiri, mo ti gba nọ́mbà tí mo rò wípé bàbá wa nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alààyè wòlíì Ezekiah of CAC, mo gba nọ́mbà wọn, mo fi àtẹ̀ránṣẹ́ mo fi ránṣẹ́ sí wọn wípé ọ̀rọ̀ wà gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ṣùgbọ́n mi ì rí kí wọ́n fèsì sí àtẹ̀ránṣẹ́ tí mo fi ránṣẹ́ sí wọn, torí wípé mo nígbàgbọ́ wípé wọ́n jẹ́ ẹni tí ọwọ́ wọn kún, ojú wọn máa ń dí nítorí àwọn ẹ̀sìn lọ́lọ́kun òjọ̀kan àwọn èèyàn programs kan máa ń ṣe káàkiri, which is understandable. Mo tún wá gbéra fẹ̀, mo tẹ ọkọ̀ létí, mo lọ káàkiri, mo lọ sí ọ̀tún, mo lọ sósì, ọwọ́ mi bà nọ́mbà ẹni tó jẹ́ PA wọn, ìyẹn Pastor Makiwa, John Makiwa mo tún fi àtẹ̀ránṣẹ́ sí wọn wípé ẹjọ́ ó ṣe pàtàkì kí n bá bàbá Ezekiah ní gbólóhùn, ṣùgbọ́n ó dàbí pé ọwọ́ tiwọn gan náà tún dí, torí wípé ọ̀rọ̀ àwọn àti bàbá Ezekiah ó dàbí wípé tí ìgbín bá fà ìkara wọn á fà tẹ̀lé ni tọ̀, wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kánná. Mo tún gbéra sọ gbẹ̀ẹ́, mo tún lọ sọ́tún lọ sósì, mo wá rí nọ́mbà ìyàwó Pastor Makiwa wípé ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́ yín láti líǹkì mi mọ́ Pastor Makiwa, bóyá gbà tán bá délé lálẹ́ tẹ́ bá ti fún wọn lóúnjẹ, wọ́n bá ti rest, wọ́n ti relax. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fi ránṣẹ́ sí ìyá wa nínú Olúwa èmi rò pé ó yé wọn tó. Kí ni ìdí ẹ̀ tí mo ṣe wá ń ṣe fọ́nrán yìí ni wípé mò ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ bàbá àtìyá mi ní CAC, ìjọ CAC ò ní bàjẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ bàbá Ezekiah wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n kàn sí mi gẹ́gẹ́ bí ọmọ wọn. WhatsApp nọ́mbà mi mo ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ hàn, ṣùgbọ́n ẹ̀yin kọ̀ọ̀kan lè ní nọ́mbà wọn directly tẹ́ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́, torí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ tó le, ṣùgbọ́n bó ṣe kéré tó náà wọ́n ní pé ògbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni tọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀, this is Rotimi Daniels Foundation for Peace and Equity. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ fi direct number bàbá Ezekiah ránṣẹ́ sí mi kí n lè bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, ẹ jọ̀ọ́ ẹ mọ́ bẹ́ṣùgbẹ̀gbà láti fi àtẹ̀ránṣẹ́ sí mi lórí WhatsApp +234 81 0433 2419. Ìjọ CAC ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà ń bẹ̀ náà, Elédùmarè ó jẹ́ kẹ́ ẹ wa ọkọ̀ ìdébùtẹ́ ayọ̀ àtògo. Gbogbo àwọn tó sì wà lẹ́yìn yín náà wọn ò ní rẹ̀ dànù láṣẹ Èdùmarè. Elédùmarè ó tún mọ̀ ràn wá lọ́wọ́. Ẹ ṣé, ó dìgbà náà, ire o. Àwọn kan wà kò sí ta lè sọ láyé kò affect dìde wọn mọ́, kò sọ́tẹ̀ ta lè gbé dìde láyé kò affect dìde wọn mọ́. Wọ́n tún máa mú gbogbo tá a bá ṣe sí wọn náà, wọ́n tún máa fi lókìkí sí ni. Nǹkan tí mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi lágbàáyé kẹ́ gbọ́n kẹ́ notice ni ẹ, kí àwọn kókó náà kó notice, kí obìnrin náà kó notice, kò sí nǹkan tẹ́lẹ̀ sí àwọn kan kò affect ìdìde wọn mọ́. Ọlọ́run nìkan ló lè dojú ìjà pọ̀ wọ́n, ikú nìkan ló lè já wọn bọ́. Àkíyèsí yẹn mo pè fún àwọn kókó àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Àwọn nǹkan tí mo rí nípa ohun tí ẹ̀ ń bi mí léèrè nìyẹn. Gbogbo tí mo rí nínú tí ẹ̀ ń béèrè tẹ́ ẹ̀ ń forward sí mi. Number 1, ọmọ wòlíì tó padà di ọ̀tá wòlíì. Number 2, immature step tí Ezekiah ti gbé ní ọjọ́ àná. And 3, Ezekiah ọ̀làgọ́ ọ̀gá kọjá, ẹ̀bù àti àánú ló fi wọnú iṣẹ́ Olúwa tó kò dẹ̀ ní ìrírí, ó tẹ̀tẹ̀ ní ìrírí ní ìsinmi. Number 5, obìnrin yẹn àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Number 1, orí afẹ́fẹ́ ló wà, ó miss year and time. 2, ó di farm, ó bà ayé ẹnìkan jẹ́ kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó dẹ̀ bà ìgbéyàwó ẹ̀ jẹ́, ó bàjẹ́ for life lórí mídíà pé títí ká. Lẹ́yìn yẹn obìnrin fara ẹ̀ sọ ọ̀tọ̀ pé Ezekiah ò sí níbi prayer group àkọ́kọ́. Níbi prayer group òun àtòun Ezekiah ò mú kankan lára òun, ó kà tọwọ́ sójú ara òun. Lẹ́yìn yẹn ojú ara ikẹ̀ ló fi ń tọ̀ ilé simple as ABC. Àwọn deliverance immature tó yọrí sí ogun. Another one, obìnrin yẹn sọ wípé lẹ́yìn ìgbà tí Ezekiah ṣe kíni yẹn lòun padà wá ní ọkọ gidi tó lówó tó ń dẹ̀ wá bímọ 3. Later lọ́kọ kọ̀ òun.
in tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ fi kọ́ obìnrin ọ̀sán ó tó ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ló lówó gidi ìgbà tí ìkan wá yí padà tí àárín òun àtọkọ bàjẹ́ ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá rí pé Hezekiah ṣiṣẹ́ kan fún òun ní 28 years ago ọ̀run tó ṣókùnkùn sí àwa ènìyàn kò ṣókùnkùn sí Ọlọ́run àtòun àti Hezekiah àtàwọn koko àtàwa náà tá a gbọ́ àtàwọn ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa àtàwọn àyànfẹ́ tó bá mi pé mẹ́sẹ̀dì kárí ayé ẹ̀kọ́ ni tó ṣẹlẹ̀ yẹn fi kọ́ wa especially àwa young ministers of God mi ò tún sọ jù yẹn lọ mọ́ ẹ má fi mẹ́sẹ̀dì yẹn dààmú mi mọ́ mo ti sọ tèmi níbi ó yé mi dé. Eléyìí ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ní ọdún yìí Olúwa àwọn ọmọ ogun ti sọ fún mi pé wọ́n fẹ́ fi ásídẹ̀ẹ̀tì bá àwọn ọmọ Ọlọ́run jà nínú oṣù yìí Olúwa tó wá sọ fún mi pé káwọn ọmọ Ọlọ́run gbàdúrà lórí ásídẹ̀ẹ̀tì kájọ torí Ọlọ́run fún gbogbo mo bẹ̀ ẹ̀yin rédíò TV àtẹ̀yìn ọmọ Ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀dì fún àwọn ọmọ Ọlọ́run Ọlọ́run ò ní jẹ́ ká parí ìrìnàjò wa sínú ásídẹ̀ẹ̀tì lọ́dún yìí that is number one ká gbàdúrà ni Ọlọ́run ọ̀dá ọjọ́ fún mi kò ní ká gbà rẹ̀ ká ṣàfihàn accident bú káàkiri ìjọ wa àti káàkiri kìíní that is number either spiritual accident physical accident or anyone so ká gbàdúrà. Number 2 ìyẹn general revelation. Number 2 ẹni tó ní ayé àtọ̀run ní kí n kọrin kan kájọ káwọn ọmọ Ọlọ́run ó kọ́ fún ọjọ́ mẹ́ta nínú ẹsẹ̀ kan. Ìràwọ̀ mi máa já o ìràwọ̀ mi máa já o iṣẹ́ tó wá ṣe láyé ò tí ì ṣe kankan ìràwọ̀ mi máa já o ìràwọ̀ mi máa já o ìràwọ̀ mi máa já o iṣẹ́ tó wá ṣe láyé ò tí ì ṣe kankan ìràwọ̀ mi máa já o eléyìí ohùn Olúwa fún gbogbo àwọn ọmọ Ọlọ́run pé ká kọ́ finally eléyìí ohùn Olúwa sí orílẹ̀-èdè àti Nàìjíríà bọ̀tọ̀ Ọlọ́run ò ní kí n sọ kò dẹ̀ ní kí n má sọ ọ̀bọ mo sọ ká lè gbàdúrà mo rí Tinubu president ààrẹ ó wọ agbádá ó wá gbé portfolio àpótí kékeré ó wá pín nínú gbọ̀ngàn ńlá fún àwọn èèyàn jàǹkàjàǹkà gbogbo portfolio yẹn òun ni owó dọ́là wà nù ẹ̀ dọ́là ló kún bẹ́ẹ̀ mo wá ní òjijì bó ṣe pín fún wọn tán ní òjijì bá ṣe gbà tán ló gbé ìwé ńlá sílẹ̀ síwájú wọn bí akadá tó ní kólukúlukú máa máa sáìn nígbà tí wọ́n sáìn tán wọ́n dẹ̀ ti gba portfolio owó yẹn tán ọba ìlú wà bẹ́ẹ̀ onírú nígbà tí wọ́n sáìn tán àwọn kan kọ̀ láti sign bóyá tó kọ síbẹ̀ implicate wọn ò fẹ́ sign wọ́n dẹ̀ ti gbà gbogbo àwọn tó kọ̀ tó ò fẹ́ sign nìyẹn ni ó bẹ̀rẹ̀ sí tẹ okùn sí ọrùn wọn tó dẹ̀ sí tọkùn sí ọrùn wọn tó dẹ̀ yin ìbọn sí wọn láti inú àpò ẹ̀wà tó gbé ìbọn tó yìn Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tí mo rí ọba àwọn bá sọ pé ìjọba Tinubu ti tún gbé àwọn ìkankan àdìtúkà dìde tó máa mú káwọn èèyàn tún tọwọ́ sí Olúwa ní owó ibi tí ó fẹ́ gbà yọ sí gbogbo orílẹ̀-èdè kò tí ì tó yóò mú kí àwọn èèyàn tọwọ́ sí nígbà tí wọ́n bá wá rí ìtàn fẹ́ tọwọ́ sí tán yóò implicate ọ̀pọ̀lọpọ̀ wọ́n á fẹ́ yẹra pé kíní máa implicate wọn pé wọ́n lè ṣe á fẹ́ di ariwo pé gbogbo àwọn tó dẹ̀ ti fi ọgbọ́n kan mú wọnú bóyá owó lè àbí kankan àbí mú wọn appoint ipò fún mi tí wọn ò fẹ́ wá ní ṣe yóò wá gbé ogun tó le pé ìbá tí mo rí ẹ pé ogun tó le ni yóò wá gbé dìde fún wọn yóò wá gbé ìjọba ológun dìde fún wọn wọ́n máa ṣe wọ́n ṣàkàṣàkà orí mídíà yóò kún pípà yóò gbé ní tí yóò fojú wọn rí mo sọ eléyìí ẹ sọ fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú ìjọba Tinubu àwọn kan tẹ̀ jáde lọ́wọ́ àìpẹ́ wọ́n ní àwọn wòlíì kan sọ pé Nàìjíríà yóò pè mí ìtẹ̀ dáhùn mo sọ pé orílẹ̀-èdè máa pín pé Olúwa ò sọ àkókò fún mi àti pé Olúwa ò sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe jẹjà òmìnira mo lÓlúwa sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn á ti lọ so mi ìmọ̀ ibi tí wọ́n ti ń gbọ́ àsọtẹ́lẹ̀ so mi ò dẹ̀ ní ìdí yẹn ẹ tún gbọ́ eléyìí tí mo sọ ìkẹ́kọ̀ọ́ ilẹ̀ yín tí mo torí ẹ̀ sọ ni pé ẹ gbàdúrà fún gbogbo àwọn ọmọ Ọlọ́run ẹ gbàdúrà fún wọn pé kí Ọlọ́run ó jọ tí wọ́n wà nínú ìjọba Tinubu ohun tí a máa fún wọn tó máa fi wọ́n sínú ìgbèkùn àti ìjìyà Ọlọ́run kó jọ kó tọ́ wọn torí ìjọba yìí kó tún bẹ̀rẹ̀ mo ti sọ gbogbo tí ó ṣe mo ní yóò palẹ́dọ̀ rẹ̀ yóò lo adájọ́ yóò lo military yóò bẹ̀ lo anec gbogbo tí mo ti sọ kíjọba tó bẹ̀rẹ̀ mi ètí ìrí ètí òṣè ń bẹ́ o Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n wá kí n sọ kí n fohùn ènìyàn sọ̀rọ̀ o so àwọn ohun tí Olúwa rán mi sí wa nìyẹn o gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ̀dẹ̀ gbé prógráàmù mi mo bẹ̀ yín ẹ bá mi fi prógráàmù ní ìránṣẹ́ sí gbogbo ọmọ Ọlọ́run kí ẹ jọ kí ẹ bá mi pín kí mo dẹ̀ tún fi àkókò dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àyànfẹ́ tí wọ́n celebrate Kristi nínú ayé mi àtàwọn olórin gbogbo tí mo pé 20 ọdún nínú iṣẹ́ orin kíkọ àti àwòkáṣẹ̀ tó orin ṣíṣe
ní ọjọ́ mẹ́ta sẹ́yìn. Mo dúpẹ́ o, ẹ ṣé o, ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ nípa ti ara tẹ̀mí, àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ṣàánú mi nínú àdúrà nínú gbogbo, àtẹ̀yin tí ẹ gbé ẹ kọ́mẹ̀ntì gbogbo nípa kásẹ̀tì mi. Mo dúpẹ́, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi láti Professor láti Ifẹ̀. Thank you daddy for always guiding me, for almost directing me and coordinating me, kí ẹ dẹ̀ monitor mi. Ẹ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má fi mí lẹ̀. Tẹ́ bá gbọ́ mẹ́sẹ̀gì mi, ibi tí mo bá ti ṣí, ẹ jẹ́ kí n mọ̀, tọ́ta mi ti ṣí, ẹ jẹ́ kí n mọ̀, ibi tí mo bá ti ráì, ẹ jẹ́ kí n mọ̀, kí n lè ṣàkóso ayé mi, kí èmi náà má di wòlíì Èsìkáyà Ọ̀dẹ́dọ̀yìn Ọláwùnmí kákàtàkà, kí gbìyànjú má di rádaràdà, kó lọ́run ràn mí lọ́wọ́ kí n lè mọ́nítọ̀ ìrìnàjò mi títí dópin. Thank you, God bless you. Mo dẹ̀ béèrè àdúrà bó pọnjọ́ kàkẹ́ ìjà lọ́run kulẹ̀ kọ́ lọ́run fi kú bà sí èmi. Ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ wá máa gbàdúrà fún mi, mi ò gbọ́dọ̀ ṣẹ̀sín. Olúwa àwọn ọmọ ogun ti sọ pé ọdún ẹ̀sìn lọ́dún yìí máa jẹ́, èyí tẹ́ ní Èsìkáyà yẹn díẹ̀ ní o, gbogbo àwa tó kù tá a bá ṣe ó ń bọ̀ àwọn làǹdẹ̀ ọdún ẹ̀sìn lọ́dún ìfún àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti kó òun Olúwa. ẹ lọ kọ́lẹ̀ ọdún mo ti sọ láti jẹ́ December, ọdún ẹ̀sìn ni èyí ní Èsìkáyà díẹ̀ lẹ́rí o. Ẹ wo mo sọ fún yín, mo ní Ọ̀dẹ́dọ̀yìn ti kó líìsì àwọn líìsì kan, àwọn orúkọ tó fẹ́ máa ríran sí, ẹ máa tòbí máa jáde sí mẹ́bí àlápẹ́. Ọdún ẹ̀sìn ni mo ti sọ, kì í ṣe Èsìkáyà nìkan o, gbogbo wa àwọn ẹ ń bọ̀ gbogbo alọ́kan ẹ lọ kọ́lẹ̀ ọdún ẹ̀sìn ni o, ẹ lọ kọ́lẹ̀ mo ti sọ ti pẹ́ o. Èsìkáyà láti rí o, ọ̀pọ̀lọpọ̀ tí wàá máa wà lójú ọ̀nà kọ́lọ́run kó jọ kó má jẹ́ kí n bá wọn ṣe. Ẹ gbàdúrà fún mi kémi má bá wọn ṣẹ̀ sí ọ̀run ní ìgbọ́dọ̀ bá wọn ṣẹ̀ mọ́kù díẹ̀ Ọlọ́run fi kú mú mi kú o. Ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún mi àti ìdílé mi àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ti dúró látàárọ̀, tí ẹ ti dúró, tí ẹ ti forí ti gbàgbọ́ ìrìnàjò gbàgbọ́, ẹ ní ṣẹ̀ṣìn, ilé yóò ní ṣẹ̀ṣìn, ìran yóò ní ṣẹ̀ṣìn, ayé yóò ní ṣẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń fọwọ́dún mẹ́sẹ̀jì tẹ́ ẹ̀ jẹ́ kó kú pé ẹ wò nìkan, ẹ ní ṣẹ̀ṣìn o. Aṣọ ẹ̀ṣẹ̀ ò ní wọ̀ yín, igbe ẹ̀ṣẹ̀ ò ní torí yín dún, agogo ẹ̀ṣẹ̀ ò ní lù lórí yín. Ìrìnàjò wa síjọba ọ̀run yóò á gúnlẹ̀ láyọ̀. Gbogbo wa pátá àánú yóò ṣògo lórí ìdájọ́, a ó dẹ̀ yin Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ blọ́gà tẹ́ gbé àwọn mẹ́sẹ̀jì kan tó lè affect ọ̀la yín, tó lè affect àárín ẹ̀yin àti Ọlọ́run, ẹ gbàdúrà kẹ́ ẹ tó gbé programu kọ́lọ́run ó darí wa o. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, ẹ ṣàánú mi, ẹ bá mi pín mẹ́sẹ̀jì, ẹ ṣeun. Together we shall make eternity. A ó parí ẹ̀ dáadáa, ọdún yìí yóò mú ọdún ẹ̀rí bá wa. Thank you, ẹ gbàdúrà fún mi bí Ọlọ́run bá ṣe darí èmi náà dẹ̀ gbàdúrà fún yín, ẹ dẹ̀ gbàdúrà fún àwọn olórí àtàlánú mi àtàwọn tó bá mi pín mẹ́sẹ̀jì mi. Thank you, bye for now, it is well. Òun lẹ ti gbọ́ òun o, kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí. Ẹjá ṣíà ẹ̀, ẹjá pé kó délé kó dóko. Bọ́rọ̀ òun bá ṣe ń lo àwa ò ní jẹ́ kétí yóò di sí o. Ọmọ Aláṣẹ Media, ẹ máa gbọ́, ẹ máa wò ó. Ẹ pé kó délé kó dóko. Bọ́rọ̀ òun bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kétí yóò di sí. A ó tún pàdé lọ́jọ́ míì, ọjọ́ rẹ. Búburú kan ò ní ṣe yín, búburú kan ò ní ṣe wá o. A tún jọ pàdé. Ire o, ire kàbìtì. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.